àṣírí Boko Haram mà ti tú o. Àwọn wo gangan ló wà lẹ́yìn Boko Haram? Gbogbo bí wọ́n ṣe ní àǹfààní láti tẹ̀síwájú ní iṣẹ́ láabi tí wọ́n ṣe. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lẹ́nu bàbá Èkìtì tú àṣírí o, wọ́n tú aṣọ lójú eégún o. Kí ló ṣẹlẹ̀ gangan? Àwọn tí wọ́n ti kọ Igboho ṣàsílẹ̀ tí wọ́n ní kì í ṣe mẹ̀sáyà Yorùbá, kí ló dé tí wọ́n wá ń padà wá sọ wípé àwọn nílò ẹ̀ báyìí o? Kí ló dé tí wọ́n ń sọ wípé àfi kí Igboho padà wá? Ẹ gbọ́ ohun tí bàbá Èkìtì sọ lórí ọ̀rọ̀ yóò fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó jẹ́ wípé ṣe ni wọ́n ń fẹnu tẹ́ńbẹ́lú gbogbo ìgbìyànjú Igboho ṣàlátẹ̀yìnwá tó wá di pé ńgbà tí ọ̀rọ̀ ti wá fẹ́ kọjá ẹ̀mí wọn báyìí ni wọ́n wá ránṣẹ́ pé Igboho ṣàwá gbà wọ́n, ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ̀ o. Bàbá Èkìtì tú aṣọ lójú eégún o. Fọ́nrán yìí o, wọ́n tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ńlẹ̀ o pé ẹ wò eléyìí kì í máa ń sọ̀rọ̀ ẹ̀sìn o, eléyìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá rèé o. Bí wọ́n ṣe máa gba òmìnira lọ́wọ́ àwọn dáràndáràn, ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o. Ẹ gbọ́ gbogbo ohun tí bàbá Èkìtì tú jáde nínú fọ́nrán yìí. Because Boko Haram is using armed drones. Let it be on record. They are using armed drones, weaponized drones, which the Nigerian army is not using. In other words, they are more sophisticated and advanced than the Nigerian army. Lastly, I lost people in Wajiroko. We lost people in Wajiroko as a result of Boko Haram insurgents. This is the few I can give you, just a tip of an iceberg as far as my constituency is concerned. I observe one thing. Boko Haram is fast coming back worse than what we had in the past. Take it or leave it. Boko Haram, ISWAP, or whatever name you call them, they are coming back. Let us do something serious in order not to go back to our days when 22 local governments out of 27 local governments of Borno were occupied by Boko Haram. Secondly, Mr. Speaker, honorable members, we should be complacent. Rome used to be the greatest empire on the world, but it was destroyed by the complacency of the Romans because of their inability to take things serious to deal with their enemies. So as I'm speaking to you, personnel, there are no Nigerian army personnel. They don't have enough personnel to face these boys. That is the truth. They are committed. They are very strong in their own stand, but unfortunately, they don't have enough personnel and equipment to face the Boko Haram. I have seen it. Nobody reported it to me because I went to my constituency on Saturday and came back on Sunday. So, Mr. Speaker, honorable members, we shouldn't be complacent with this. I align with Honorable Gaddi by saying that we should do our own needful by doing the proper oversight of money expended, because between 2015 to 2019, Nigerian government spent 19-point-something trillion naira on security issues. I have the record with me. Amulota, elo ń parọ́. Wọ́n wá sun ṣọ́ọ̀bù yín náà, ẹ wá ń pariwo Sunday Igboho gbà wá. Ìgbà tí Sunday Igboho ti ń ké pé ẹ má jẹ́ kí kinní yóò ṣẹlẹ̀. Ìgbà tí Sunday Igboho ti ń pariwo pé no, we must not allow this thing to happen. Ìgbà tí Sunday Igboho tí Nigeria government lè síta ṣe bí ẹ wà lára àwọn tó sọ wípé àṣejù ẹ ti pọ̀ jù. Pẹ́pẹ́yẹ bímọ, ó ràgàbọ́ ọmọ títí ẹ̀. Ràgàbọ́ àṣejù ẹ ti pọ̀ jù, ṣé ò nìkan ló ní Yorùbá ni. Wọ́n wá fi helicopter ẹlòmíà ní irọ́ náà pa, inú mi dùn pẹ̀lú eléyìí ní àwùjọ àwọn agbésùmọ̀bí. Wọ́n wá fi helicopter wá gbóúnjẹ, gbé ìbọn fún wọn nínú igbó, kó ìjà fún wọn nínú igbó. Ṣé ẹni tí ò jẹun yó tí ò jẹun kánú lè lọ ra helicopter?
kẹ́ lè mọ̀ pé àwọn àgbààgbà Fúlàní yẹn they have mission. That is why they buy weapon, buy ammunition to their own youth to face the Yoruba land. Ṣùgbọ́n kí làwọn àgbààgbà títí wá ń ṣe? Wọ́n dúró gẹ́gẹ́ bí ọ̀tá fún ìran Yorùbá ni. Ọmọ Yorùbá tó bá jáde síta tó bá sọ pé kábíyèsí, tó bá sọ pé my leader, ewu ń bẹ lóko ló ń gẹ́ wọ́n ní àìníṣẹ́ ni. Àfi káwọn lọ máa wá igi ẹ̀gẹ́ ká máa dì ní mẹ́jọ ká náà fi ṣe empowerment fún ìran Yorùbá. Empowerment without freedom. Sunday Igboho pariwo ọ̀rọ̀ wa ti wá di ọmọ ìmọ̀ nígbà tọ́rọ̀ yìí wà ní ọmọ ìmọ̀ pa mí àwọn Yorùbá ní iyì ló sì wà ń bẹ̀. Nígbà tó bá ti di ọmọ ìmọ̀ para ẹ àbùkù ti wọ̀. Àwa ń pariwo Sunday Igboho lọ́tún lénìí. Bàbá wa Sunday Igboho ṣé bẹ́ẹ̀ lèèyàn ṣe ń di bàbá lójijì? Sunday Igboho ti wá di bàbá yín sìn. Bàbá wa Sunday Igboho ẹ gbà wá o. Ìgbà wo ni Sunday Igboho di mẹ̀sáyà tó dolùgbàlà? Ǹjẹ́ bí ìgbà táwọn sọ fún yín pé Ọlọ́run máa mọ̀ gbé ọmọdé kalẹ̀ gẹ́gẹ́ bí mẹ̀sáyà ni ẹni a máa pè ní mẹ̀sáyà mọ́. Àwọn kan náà máa pè ní ànábì mọ́. Ìgbà wo ni Sunday Igboho ti wá di mẹ̀sáyà tó di bàbá yín sìn? Torí ó ké tó ń gbà yẹn lọ́hùn tó bá yẹ pé gbogbo wa jọ ṣùgbà kájọ dìde kájọ sọ wípé láéláé Fúlàní ò lè jẹ wá mógún. Irọ́ ìpín títí wa ò lè di ìpín Fúlàní. We will not allow it to happen. Ká yarí mọ́ wọn lọ́wọ́ ká sọ wípé no lábẹ́ bó ti wù kó rí. Sunday Igboho tó ní ẹ má pa ìran Yorùbá mọ́ tó dìde tí àwọn ìjọba Nàìjíríà sọ di ẹ̀ṣẹ̀ mọ́ lọ́rùn kí la ṣe? Sunday Igboho tó dìde ẹ má pa ìran Yorùbá mọ́ tí àwọn àgbààgbà olóṣèlú ilẹ̀ Yorùbá tó sọ di ogun mọ́ lọ́rùn kí la wá ṣe? Sunday Igboho tó dìde tó ní ẹ má máa pa ìran Yorùbá mọ́ o táwọn ọba ilẹ̀ Yorùbá ń torí ẹ̀tàn lọ ń gbowó ẹ̀mí ẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní kí là wá ṣe? Táwa ń pariwo lénìí Sunday Igboho gbà wá. Sunday Igboho gbà wá. Ìyá mi Florence Adéwùmí á dára fún yín. Agbára yìí kókó tó. Ire ayé yìí ò ní fòyín o. Wọ́n ní àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Ṣùgbọ́n arọ Yorùbá ti di òmùgọ̀. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Oko ọ̀rọ̀ ni ìyá mi yé jù. Kábíyèsí Olódùmarè. Thank you bàbá mi Usman Wahab. Ẹ wá wo ojúlówó ọmọ ọkọ. Bàbá Usman ẹ̀ ní sọmọ nù. Aya ò ní sọnù mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin gan ò ní sọnù mọ́ ẹbí yín lọ́wọ́. Ẹ má bínú bóun mi ṣe rí. Mo ti rí ọjọ́ sẹ́yìn lénìí. Kọ́lọ́n ṣàánú mi ni mo ní di backup yín. Ẹ wo ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Ó ní Yorùbá nation is not about ìṣẹ̀ṣe. It's about our freedom. Yoruba Muslim, wake up! We should wake up. Kí ló fẹ́? Ìgbà tí dọ́dọ̀ yín mẹkáníìkì báyìí wàhílò lọ̀rọ̀ wa àti ọ̀gá ẹ̀. Ẹ̀mí mi ò ní bọ́ mọ́ yín lọ́wọ́. Ẹ̀yin bàbá wa sheik, ẹ̀yin àfáà, ẹ̀yin ọmọ ajífi kádàmù dámọ̀lẹ́kùn àjíṣe kọ́ńdúkọ́ńdú. Ojúlówó ọmọ ọkọ ló sọ̀rọ̀ ń bíbá yìí o. Ojúlówó ọmọ ọkọ pé Yorùbá nation is not about ìṣẹ̀ṣe. Yorùbá nation is not about Muslim. Yorùbá nation is not about Christian. Yorùbá nation is about all the Yorùbá indigenous. Forget about religion. Wake up! Let us wake up to save ourselves, to save our land, to save our life in the hand of Boko Mamudas. They are around us. Sunday Igboho pariwo ń gbà yẹn lọ́hùn. Ọmọ Adéníyì, ọmọ Adéyẹmọ,
ọmọ ládé ládé aláàfin ò ládé adé aládìgún lágbà adé ẹnṣẹ aládìgún ni aládìkún lágbà fáláàfin ó kétó. òun lẹ ti gbọ́ yẹn o òun lẹ ti gbọ́ yẹn o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo èyí tí wọ́n sọ yìí o pàápàá ẹ gbọ́ ibi tí bàbá Èkìtì ti sọ̀rọ̀ ẹnìkan tó fi kọ́mẹ̀ǹtì ránṣẹ́ pé kí àwọn Yorùbá tó jẹ́ mùsùlùmí kí wọ́n má rò pé nípa ìṣẹ̀ṣe ni Yorùbá nation wà ń pa ẹ̀ o pé fún àǹfààní gbogbo ẹni tó jẹ́ Yorùbá ọmọ Yorùbá pọ́nbélé náà ni Yorùbá nation wà fún. ṣé bó ṣe rí gan náà nìyẹn ni bàbá yẹn ṣe sọ nítorí pé ẹ rí i pé bàbá Èkìtì ń pọ́n bàbá yẹn lé mẹ́sàn-án mẹ́wàá látàrí ọ̀rọ̀ tí wọ́n sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó dáa. kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ tí bàbá Èkìtì ti túnú fọ́nrán yìí o gbogbo èyí tí wọ́n sọ nípa Boko Haram báwo ló ṣe rí gangan kí lè ròyìn lórí ẹ̀ àwọn gan wo ni wọ́n wà lábẹ́ Boko Haram tí gbogbo ẹ̀ ṣe rí bó ṣe rí. ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching. á lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu